Mo kí n káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ tí ń like tẹ́ ń share tẹ́ ń comment. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń follow. Ọlọ́run ó ṣe ohun dáadáa nínú ayé tiyín náà. Tòní rèé o. Ẹlẹ́hà tí ń ṣoògùn ìkà, iná ogun abẹ́lé ní ń dá. Gbogbo wa la mọ ẹni tá à ń pè ní ẹlẹ́hà. A lè ka eléyìí kún ara àwọn òwe ìgbàlódé. Ẹlẹ́hà ni ìyàwó tí a fẹ́ nílànà ẹ̀sìn Islam, ṣùgbọ́n tí a ò fẹ́ kó jáde, tí a fẹ́ kó ṣe wàhálà, kan fẹ́ kó wà nínú ilé kó máa jẹ kó máa mu. Tírú ẹlẹ́hà báyìí bá wá ń ṣoògùn ìkà, ṣé ẹ mọ̀ wípé kò níbi tí ti ń tajà, kò níbi tí ti ń ṣiṣẹ́, kò láwọn tí ó ṣoògùn ìkà pa, inú ilé náà ni ó ti lò. Iná ogun abẹ́lé ní ń dà. Ẹnikẹ́ni tó dúró nínú ilé tàbí láwùjọ tàbí láàárín àwọn ọ̀rẹ́ tí ń pète ibi, ìlú kówókówó ni, ó sì ń pète ìtúká. Kíyèsí iṣẹ́ ọwọ́ rẹ, kíyèsí èrò ọkàn rẹ, sì kíyèsí ìrìn rẹ. Máa rántí pé ẹlẹ́hà tí ń ṣoògùn ìkà, iná ogun abẹ́lé òun ní ń dá. Ire o.